Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìrọ̀. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo bá wa sọ lórí iṣẹ́ àṣírí ọlá kan. Àṣírí ọlá ìmùlẹ̀ típa ayé kìí fi káyàn, típa ayé kìí fi káyàn, tí wọn kìí fi da ènìyàn láàmú, tí wọn kìí fi da iṣẹ́ èèyàn rú. Gbogbo ẹ̀dákẹ́dá tí ó bá sábà bọ́ sínú okùn wàhálà, bó ṣiṣẹ́ kan ogun, bó bẹ̀rẹ̀ òwò kan ọ̀ràn, gbogbo àwọn nǹkan tí ó lè máa fa àìrójú àráyè, onírú àwọn sẹ́bà máa ń ṣiṣẹ́ fún. Dákun wọ́n sì wà pẹ̀lú àwọn èèyàn kan tó máa ń sọ pé ó sọ àṣírí ọlá, àṣírí àgbókìkí ẹ̀ nínú ìwé ìtàn pé òun ló lówó lọ́wọ́. Ó ń sọ àṣírí ọlá, àríye mọ́tò tó kó sójú ọ̀nà. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa. Mo sọ́nu fídíò náà tí mo ṣe nígbà tí mo sọ ti ọ̀rọ̀ ẹlẹ́yẹlé yẹn. Òun náà ni pé bí wọ́n bá ṣe lò ó, tẹ́nìkejì ẹ lò ó, iṣẹ́ yín yàtọ̀ síra wọn o. Ìwọ tí ó jẹ́ pé òun dáyàn ló ń sìn gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi báyìí sìn, mi ò lè expect pé kí n lorú ẹ̀ pẹ̀lú ẹni tó jẹ́ pé ó ń travel from one country to another ni. Ó establish business tó pọ̀. Mi ò lè àlè fira wa wé o. Ṣé rí eléyìí tá bá sọ pàṣírí ọlá, kìí ṣe owó nìkan lọ́lá o. Kìí ṣe kéèyàn ní owó lọ́wọ́ nìkan ni ọlá. Ọlá pọ̀ lóríṣiríṣi. Tó ń ṣe nǹkan sì tó ṣe àṣeyọrí, ọlá kan ni. Ó bẹ̀rẹ̀ bísínẹ́sì kan ní àṣeyọrí ń bẹ, ọlá kan ni. Torí wọ́n á máa da ìrìn àjò ẹ̀dárú, wọ́n á máa jẹ́ kí nǹkan súyàn. Iṣẹ́ àmútọ̀run ẹ wá tó ń ṣe, ìgbà míì wọ́n á fara ní ẹ. Èyí tó mútọ̀run wá gan tó yẹ pé ó kàn délé ayé ló yàbá, Ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ̀ ń bẹ. Ìgbà míì wọ́n lè da ìrìn àjò ẹ̀dárú. Àṣírí ọlá eléyìí mo ti ṣe rí o. Ẹ̀ẹ̀kan náà ni mo ṣe léyìí náà rí, àmọ́ àtìgbà tí mo ti ṣe mi ò ṣe mọ́. Kò sì sínú àkọọ́lẹ̀ pé a lè tún ṣe, bẹ́ẹ̀ èmi fún yín ní advice pé tẹ́ bá ti ṣe ẹ gbọ́dọ̀ tún ṣe mọ́. Tẹ́ bá ti ṣe ẹ gbọ́dọ̀ tún ṣe mọ́. Tí wọ́n bá ń da ìrìn àjò ẹ̀dárú, tí wọ́n ń farapamọ́ jẹ ẹ̀dá níyà, ẹ̀yin jẹ́ ká gbìyànjú sẹ́. Àṣírí ọlá ò ní àkọlé ẹ̀. Àṣírí ọlá gbìyànjú kó ṣe. Mi ò ní ọmọ kankan wá o. Ìjọ́ tí mo lọ gba iṣẹ́ yìí ní ìlú Òṣogbo ni mo gbà á. Déètì ọjọ́ náà gan wà ń bẹ̀. 24/11/2018 ni mo gbà á.
ẹ ti kìíní yẹ ó dark ó ti bright ẹ ti rí 24/11/2000 lélẹ́yìí báyìí 24/11/2018 onígbòǹgbà fẹ́kẹ̀ dán wò ẹ̀yin náà wò láti ìlú Ìkòròdú dé Òṣogbo ẹ̀mọ ìwàhálà téèyàn ṣe torí iṣẹ́ méjì náà ni tẹ́lẹ̀yìn eléyìí tá a fi àgbọn lò àtẹ́lẹ̀ yìí tá a bá mọ̀ọ́rẹ́ o tí ẹ lè fún mi ní super tank ẹ rí super tank ẹ bá ti tẹ̀ tí ó gbé lọ síbi kan tí ó ní ẹ fún Dr. Moti ní super tank ajẹ́gùn náà ni o èmi ò ní dandan o àmọ́ ìwọ tó lè fún wa ní super tank tó tún lè like tó sì like iṣẹ́ yìí tó lè comment tó tẹ̀lé sọ pé thank you tó kàn wó pé bó ẹja akọ́lẹ̀ ó ti sọ ẹja akọ́lẹ̀ ẹjẹ́ kàkàn lọ just like that kò dáa o wàláì kò dáa bó ṣe thank you bó ṣe like bó ṣe kẹ́ share ẹ̀yin náà appreciate ẹ̀ nìyẹn àdé dààmú lágbára Ọlọ́run ẹnikẹ́ni tó bá lo iṣẹ́ yìí ọ̀nà ò ní dímọ̀ lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run àmì Ọlọ́run á fi àmì kan sí lára tó pé gbogbo ìgbàkigbà táwọn ẹni bí bá ti ń rí yàn wọ́n mọ̀ ìjọ tó yàn lọ́tọ̀ ni lágbára Ọlọ́run so kí ni nǹkan náà tí a fẹ́ wá kó tó di pé a wá nǹkan èmi náà lọmọ yín àbúrò yìí olólùfẹ́ yìí Dr. Moti Ọlátíwé Ìtàyẹ̀mọ̀ sí wí jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí nǹkan tá a gbé dání tá a máa ń sọ òun náà ni àṣírí ìwé àtẹ̀gbò lọ́lọ́kùn òjọ̀ kan tí a bá wá rí ẹnìkan nínú wa tí ó já sí orí ètò yìí tó sì like nǹkan tá à ń ṣe kí wọ́n ní àìwá nílé subscribe èyí tẹ́ bá dẹ̀wò náà ẹ like ẹ comment tá a bá ti rí like yìí comment yìí kódà kó jẹ́ pé a upload video kó jẹ́ pé èèyàn 100 péré ló wò tán dẹ̀ ti like inú tàwa náà máa dùn pé wọ́n wò wọ́n like ẹ̀ tẹ́ ẹ bá like ó lè tó mọ́ fún wa ní ìwúrí pé àṣírí pọ̀ tá a bára wa sọ èyí tí mo wá ní òní gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe òun náà ni pé àwọn èròjà tá a fẹ́ wá ẹ̀ha idẹ ẹ̀ha bàbà ẹ̀ha òjé ẹ̀ha idẹ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ilé ọmọ ẹni ẹ fẹ́ ra ẹ̀ha idẹ ẹ̀ha bàbà ẹ̀ha òjé irin ni wọ́n o ìrúnrún ni gbogbo nǹkan tí mo ń dákọ̀ yìí o ìrúnrún irin ò ní wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká ara sí o ẹ má jẹ́ kán dà papọ̀ fún yìí o tábà tí wàá mú délé ẹ wá jẹ́ ká lọ lójú ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ á kọ́ lọ ẹ̀ha bàbà tábà tí lọ tó bá ti kúnná tó ti kúnná dáadáa ẹ jẹ́ ká dé síbi kan ẹ̀ha òjé ẹ jẹ́ ká lọ tábà lọ ó máa ń kúnná o bó ṣe jẹ́ irin yẹn tó bá tábà lọ ó máa ń kúnná ẹ lè fi odórin náà gún ẹ jẹ́ ká dì lọ́tọ̀ ẹ̀ha idẹ ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ ká dì lọ́tọ̀ọ̀tọ̀ ṣáàtì dì í ẹ wá jẹ́ ká wá ó ti ṣìnáàpù dédé yìí tá a bá lè mú tán ni o wá jẹ́ pé gáàsì kọ́ọ̀pù yẹn kékeré kan ni ẹ jẹ́ ká ti wá sílẹ̀ ẹyẹlé funfun báláwù kan ẹyẹlé yìí á wà dù tá a bá ti dù ẹ̀jẹ̀ rẹ̀ pátápátá ẹ jẹ́ ká ró sínú ọtí yẹn ẹ jẹ́ ká ró ká ṣèkì ẹ̀ papọ̀ a lè fi sínú ògùn yẹn ká ṣèkì ẹ̀ papọ̀ kó má bàa dì ẹ jẹ́ ká ṣèkì ẹ̀ papọ̀ ṣé a ti ṣe bẹ́ẹ̀ ṣé wá rí àwọn ẹ̀ha tá a hà yẹn ká lọ ẹ̀ha idẹ ẹ̀ha bàbà ẹ̀ha òjé yẹn ẹ jẹ́ ká dàpọ̀ tá a bá ti dú ẹyẹlé yẹn tán immediately tẹ́jẹ̀ bá ti tá a bá ti ró ẹ̀jẹ̀ tán sínú ọtí yẹn ẹ jẹ́ ká làláyà ká yọ ọkàn ẹ̀ tá a bá ti yọ ẹ wá jẹ́ ká lọ papọ̀ mọ́ àwọn ẹ̀ha mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jẹ́ ká lọ papọ̀ tá a ti lọ á wà ara rúbúrúbú á hà rúbúrúbú á máa ra rúbúrúbú tá a bá ti ṣe rogodo ẹ jẹ́ ká fi sínú atẹ́gùn kò gbẹ ẹ má bínú pé mò ń kánú wèé iṣẹ́ tí mo ti ṣe ti pẹ́ ni láti sọ́nà 18 mo sì mọ̀ o àmọ́ mi ò fẹ́ ṣe mistake ẹ̀ tá a bá ti wá ródódó ẹ jẹ́ ká fi sínú atẹ́gùn kó gbẹ tó bá ti gbẹ dáadáa ẹ má sà sínú òrùn tó bá ti gbẹ dáadáa a wá bọ́ra sílẹ̀ ìwọ ọmọlúwàbí ó lè jálẹ̀ tó ti ẹ̀ dájú ní ká lò ẹni tàbí bá ṣe tán ká lò torí ẹ̀jẹ̀ ẹ̀yẹlé yẹn kó mọ̀ bá di tó bá ti di tó bá jẹ́ bọ́ra lẹ́ ìwọ ọmọlúwàbí a wá mú èyí tá a lọ yẹn á mú dání a máa sọ pé mo ti di idẹ mo ti di idẹ mo ti di idẹ mo ti di òjé mo ti di òjé mo ti di òjé mo ti di bàbà mo ti di bàbà mo ti di bàbà mo wá parapọ̀
mo di ẹdan tí ń fò lágbede méjì ayé òun ọ̀run. Mo wá parapọ̀, mo di ẹdan tí ń fò lágbede méjì ayé òun ọ̀run. Mo wá parapọ̀, mo di ẹdan tí ń fò lágbede méjì ayé òun ọ̀run, tí ipa ọmọ aráyé kan kò lè ká, tí ipa oṣó, àjẹ́, èmèrè, àfáà, wòlíì, oníṣègùn, lẹ́bọ̀lóògùn kò lè ká. Ẹ wá máa tari orí ńláńlá sí èmi lágbájá ọmọ lágbájá, ẹ máa tari orí ńláńlá sí mi, èmi lágbájá ọmọ lágbájá látòní lọ. Ẹ wá máa ṣe àdúrà, ẹ wá ṣe àdúrà. Ẹ wá rí kíní rógódò yìí, ẹ wá jù sẹ́nu. Ẹ bá ti jù sẹ́nu, ọtí tẹ pa ẹ̀jẹ̀ ẹyẹlé yẹn sí, ẹ fi lò ó, ẹ jẹ́ kó lọ sọ́hùn. Ẹ má rùn lẹ́nu, ẹ má rùn o, ẹ gbé mi ní, ẹ jẹ́ kó lọ. Kò ní side effect kankan, kò ní side effect kankan. Ní mi sọ pé irin tó lọ wọ́n bá lọ di nǹkan sí ẹ ní kíndìnrín, ó ti dògùn. Àwọn tó ń gbàdó mí nǹkan, àwọn tó ń gbé àdó dẹ tó ń gbé mí nǹkan, tó ti di ògùn, ó ti di ògùn, ó ti dògùn. Ibi tí ó dúró sí lọ́tọ̀ ní àyè ní kẹ́ ẹ ṣe scan látọ̀ ládẹ nílẹ̀ lérí. Ẹ̀yin tẹ́ àwọn mí tó ń lo wéré jẹ́jẹ́ ńkọ́, tẹ́ẹ̀dẹ̀ ìyá mọ̀gbẹ́ ńkọ́, tó bá ti di ògùn, ó ti dògùn. Tá bá ti wá lò tán, wọ́n wá ní àkíyèsí. Tó bá di ọjọ́ kejì tàbí ọjọ́ yẹn, ọjọ́ tẹ́ lò tàbí ọjọ́ kejì, inú lè fẹ́ máa rùnyàn díẹ̀díẹ̀. Ẹ wá fi ọwọ́ gbá ìsàlẹ̀ ikùn yín yẹn, ẹ máa fọwọ́ gbá. Ẹ tún wá pe gbólóhùn tẹ́ ẹ pè yẹn, ẹ tún pè é. Ẹ wá mu ọtí díẹ̀, ẹ tún mu lé lórí. Tẹ́ ẹ bá lè mu ọtí, ẹ wá mu omi díẹ̀ lé lórí. Ẹ̀ẹ̀kan yẹn náà ni, ó lè jọjọ́ yẹn tàbí ọjọ́ kẹta, inú lè fẹ́ máa rún yín díẹ̀díẹ̀. Ẹ wá fọwọ́ gbá, ẹ wá mú, ẹ pe gbólóhùn yẹn sí, mo ti di ẹdán, mo ti di idẹ, mo ti di idẹ, mo ti di òjé, mo ti di bàbá. Mo wá parapọ̀, mo di ẹdan tí ń fò lágbede méjì ohun ayé àtọ̀run, tí pa ọmọ aráyé kankan kò lè ká. Ipa oṣó ò lè ká, ipa àjẹ́ ò lè ká, ipa èmèrè ò lè ká, ipa àfáà, wòlíì, babaláwo ká, àfáà ká, wòlíì ká, tí ò lè ká. A máa ṣàdúrà, a máa fọwọ́ gbákùn yẹn, a máa mú. Tẹ́ bá ti pe gbólóhùn yẹn, tẹ́ bá ti mu ọtí yẹn lé lórí, kíá inú yóò sálọ, kò tún rìn mọ́ láyé. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé wá rí ẹyẹlé tí ẹ pa yẹn, kò sí nǹkan tẹ́ fi ṣe o, ẹ má fi ṣàṣejẹ o, ẹ lọ sọ́nù ni, kò sí nǹkan tẹ́ fi ṣe mọ́, ẹ lọ sọ́nù ni. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Moti Ọlásìgbóyè táyé mọ̀ sí mi ń jẹ́. Tó bá dìgbà míì, á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sílẹ̀ tó kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tí a ṣe àtẹ̀yìntà àti ṣe torí pé tí a ti ṣe pọ̀ ju tí a ti ṣe lọ. Tó dàbọ̀.